Apata Uyasatainment TV, your #1 birthday RNL. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Ẹ jẹ́ a kí o, ẹ jẹ́ a kí, ẹ jẹ́ a kí o, ẹ jẹ́ a kí. Ọmọ Àjàyí ló sọjọ́ bí o. Ọmọ ire tàbí lé ire tó tún níwà ire. Àpátẹ́wì mo wọ̀lúdé Àtàbàtúbú àlejò tí ń sọ nílé kánrekánre. Bọ́mọ ẹni bá dára lóbìnrin kò ṣeé mú ṣaya, ẹ̀tọ́ àwa ni ká sọ pé ó rẹwà ó pọ̀. Àsúnkànmí èyí rẹwà ó pò láwìtún wí ká mọ́ purọ́ ká mọ́ ṣe kékeré mi kọ́ fún kẹrẹwà kì í ṣe tèbọ̀ọ̀lì. Àkúrú yẹjọ́ ọmọlẹ́yìn ijó àpọ́nbẹ́pọ̀lẹ́ olóríire ọmọ. Tó bá jẹ́ ti ká ní wàkà ní láárí ká ní tẹríba ká sọ̀rọ̀ tó mọ́yán lórí tó tuni lára. Ká ràn ní lọ́wọ́ bí ẹni Elédùmarè ọba mìíràn sí ni Àsúnkànmí Fúnkẹ́ ọmọ Àjàyí lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí. Ìmẹ̀sí ilé nípínlẹ̀ Ọ̀ṣun nílé bàbá tó bí ọlọ́mọ èmi mo rí kí ilé àwọn bàbá tiẹ̀ gangan ńlẹ́ o ọmọ Olúfẹ̀. Láti Ìmẹ̀sí ilé mo délé yèyé mọ̀pó mo délé Olúfẹ̀ mo kanlẹ̀kùn mẹ́rìndínlógún mo kẹsàn-án ọ̀nù mo kẹsàn-án òde mo sọ dẹ̀dẹ̀ pírímù mo kó ló mo jíṣẹ́ ọ̀rọ̀ sáyé mo pitú owó mo pitú ọmọ Àpátẹ́wì mo sọ ọmọ wàrà lẹ́yìn ọ̀run. Àsúnkànmí ìwọ lọmọ ọ̀tún ọ̀ní Sunday ọmọ àlémọ̀bá ọmọ àbámọ́ lè mú ṣohunkóhun ọmọ tẹ́ni wíjọ́ ọmọ Onífẹ̀ tó nílé Ifẹ̀ máa wọlé márárá. Ọlọ́jọ́ bí tòní. Má jẹ́ parí apá kan dápá kan sí ojàre ó yá nílé ìyá rẹ̀ torí àìnílé bàbá kámọ́ nílé yeye ẹyẹ ò lè pápá kan fò láíláí. Adó nílé ìyá rẹ̀ adó ọ̀rá ìwọ lọ máa mú kàrà sábẹ́wù jẹ ilẹ̀ ẹlẹ́gbẹ́. Ìkàrà ṣe méjì tèmi lú koko adó yúlíọ̀ ní kọ̀bẹ ìsìlómánù. Arẹwà mọ́ ọgbọ́n mi yé kété nítọ̀yàyà níná fi mú kókó ògì. Ó kù kékeré kí tó domi tó ò lè domi ó kù kékeré kí ṣúgà ó diyọ̀ ṣúgà ò lè diyọ̀ bí tí báyìí ló kù kíka méjì wọ̀wé tu ìka méjì ò lè wọ̀wé tu yóò máa kù díẹ̀ ní ọwọ́ ọ̀tá ò lè ká ọ. Àwọ̀ títò tó bá mú wálé ayé ni tòtó mú padà lọ sọ́run ọmọ aráyé ò ní pa ọ́ láwọ̀dà. Ẹni bá ní kó o mọ̀ gbáyé àbí tó ní kó o mọ̀ ṣe tiẹ̀ àbí tó wá sọ wípé o ní sàmọ́dún ẹyẹ àkàlà ni ó mọ̀ sìnkú wọn. Happy birthday to you ọlọ́jọ́ ìbí I wish you long life and prosperity. Àsúnkànmí òkú ọdún o àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi lágbára Ọlọ́run. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata-Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.